nínú oṣù kẹjọ ti ọdún yìí. Ọlọ́run tó sọ wá di àkókò yìí yóò mú ala ìrìn àjò náà jáláyà àti àlàáfíà. Bẹ̀rẹ̀ sí ọjọ́ ìsinmi tí ò ní orúkọ Ọlọ́run Bàbá àti ní ti Ọmọ àti ní ti Ẹ̀mí Mímọ́. Nínú ìsinmi tọjọ́ tòní nígbà táwọn máa kọ nínú ìwé orin rere tìjọ Apostolic Christi orin 90. Èmi ò sì fi ọ̀tá sáàrin ìwọ àti ọmọ obìnrin náà àti sáàrin irú ọmọ rẹ̀ àti irú ọmọ rẹ̀. Òun ó fọ́ lé orí, ìwọ yóò sì pa á ní ìfisẹ̀. Ìyìn fẹ́ni mímọ́ jùlọ lókè àti nílẹ̀. Ọ̀rọ̀ rẹ̀ gbogbo jẹ́ ìyanu, gbogbo ọ̀nà rẹ̀ dájú. Jésù ní agbára ẹ̀jẹ̀ Jésù. Bàbá wa àti Ọlọ́run wa agbé yín ga torí pé ẹ̀yin lọ́lọ́run. Adúpẹ́ fún ọ̀fẹ́ ńlá làtẹ́ fi fún wa láti March láti bẹ̀rẹ̀ COVID-19 yìí ẹ jẹ́ kó gbé ẹnikẹ́ni wa mì. Ẹ jẹ́ á bá lọ, ẹ jẹ́ kí bí ó bá wa.
ẹ̀jọ̀ bá dilé wa ẹ̀jọ̀ bá ìjọ Ọlọ́run alààyè asọpẹ́ ṣé Olúwa gbà ọpẹ́ wa ẹ̀mọ́ gbà ẹ̀yìn wa ọpẹ́ àti ìwà lọ́jọ́ ṣe ìtẹ́wọ́gbà ìṣòwúrọ̀ àfilẹ́ ọlọ́wọ́ Olúwa gbà gbogbo ògo ẹ̀mọ́ gbà gbogbo ògo ní gbogbo tá a ṣe Olúwa járe ọ ẹ̀mọ́ bá wa pàdé Olúwa bá wa pàdé Olúwa bá wa pàdé kárí wà láàyè rẹ a ó máa yìn ọ́ a ó máa gbé ọ̀gá ní gbogbo ọ̀nà a fẹ́ rí ìyanu rẹ ní ìrìnàjò tó kù nínú ọdún yìí Olúwa járe ọ ẹ̀mọ́ yà wá lẹ́nu Olúwa yà wá lẹ́nu Ọlọ́run gbọ́ àdúrà a ó máa yìn ọ́ a ó máa gbé ọ̀gá ní orúkọ àti àṣẹ Jésù Kristi Olúwa wa. Ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi, adúpẹ́ lọ́wọ́ rẹ̀ Ọlọ́run alágbára, ayọ̀ ológo lọ́pọ̀lọpọ̀ fún ọjọ́ ìsinmi ti ọjọ́ ìlú. A gbé ọ̀gá nítorí pé ìwọ lágbára láyé àti lọ́run. Ọba tó mú wa bẹ̀rẹ̀ oṣù kẹjọ láyọ̀ àti àlàáfíà. Ìsìn tèmi ní ìsìn kẹta nínú oṣù kẹjọ ọdún 2020. A gbé ọ̀gá tó dá ẹ̀mí wa sí gba ọpẹ́ àti ìwà. Bàbá wa àti Ọlọ́run wa à ń lọ nínú ọ̀rọ̀ rẹ Olúwa darapọ̀ mọ́ wa. Ẹ̀mí mímọ́ darapọ̀ mọ́ wa. Olúwa bá wa sọ̀rọ̀. Ní orúkọ Jésù bá wa sọ̀rọ̀. Ọlọ́run gbọ́ àdúrà àti olùsọ àti olùgbọ́ ní orúkọ Jésù Kristi. Ìjọba ọ̀run tá ń lépa má jẹ́ ó dẹ̀ ti fún wa. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tí gbogbo agbára ń bẹ ní ìkáwọ́ rẹ̀ fún orí ọ̀fẹ́ tó fi dá wa sí, tó dá mi sí, tó dá gbogbo wa sí. Mo yin Ọlọ́run náà lógo fún àánú tí mo rí gbà láti dúró níwájú ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run, ẹ̀yin ènìyàn Ọlọ́run àti bá wa sọ̀rọ̀ ní àárọ̀ yìí. Ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì, Ọlọ́run ààbò yóò máa ṣàbọ̀ ẹni kọ̀ọ̀kan wa. I give thanks to God all powerful for the mercy I receive to stand before every one of us. And I pray that same God will protect us in Jesus' name. Bẹ́ẹ̀ náà ni mo tún dúpẹ́ lọ́wọ́ bàbá wa tí àtúwálé. Likewise, I appreciate our father, Pastor Jima Akunwale. Bàbá tó jẹ́ alága ẹkùn ńlá yìí fún orí ọ̀fẹ́ àti àánú tó fi gbà mí láàyè láti dúró níwájú ẹ̀yin ènìyàn Ọlọ́run. Lórúkọ Jésù ìfàmì òróró yàn kò ní gbẹ o. The DCC superintendent of this great DCC, and I pray your anointing will not run dry in Jesus' name. Ẹ̀kọ́ kíkà wa ni a ó rí nínú ìwé ìhìnrere ti Jòhánù orí 14 ẹsẹ̀ kìíní tó la ó kà nínú ẹ̀kọ́ yẹn. Our text shall be found in the book of John, chapter 14. We will read only the verse 1. Ó kà báyìí pé má ṣe jẹ́ kí ọkàn yín dàrú, ẹ gba Ọlọ́run gbọ́, ẹ gbà mí gbọ́ pẹ̀lú. Do not let your heart be troubled. Believe in God and believe in me also. Àkórí ìwàásù ni wípé ẹ má ṣe jẹ́ kí ọkàn yín dàrú. The topic for this sermon says, do not be troubled. Bàbá màmá tí ẹ ń gbọ́ mi nínú ilé àti níbi gbogbo tẹ́ ẹ ti ń gbọ́ mi, ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa wípé kí a má ṣe jẹ́ kí ọkàn wa kí ó dàrú. The fathers and mothers and other listeners, listen to me this time. The word of God for us says, do not let your heart be troubled. Tí ọkàn bá dàrú, gbogbo ara á dàrú. If our heart is being troubled, our whole body will be troubled. Bíbélì wípé inú ọkàn ni èrò búburú ti wá. The Bible says, out of mind proceed evil thoughts. A ó rí yẹn kà nínú ìwé Máàkù orí 7 ẹsẹ̀ That can be seen from the book of Mark, chapter 7, 21 to 23. from verse 21 through 23. Tí ọkàn bá dàrú, iṣẹ́ á dàrú. If our heart is being troubled, our work will be troubled. Tí ọkàn bá dàrú, kò sí ìsinmi ní gbogbo ara. If our heart is being troubled, the body will not have rest. Tí ọkàn bá dàrú, ayé ènìyàn á dàrú. If our heart is being troubled, our whole life will be troubled. Tí ọkàn aya tàbí ọkọ tó bá dàrú, ìdílé yẹn gan fún ara ẹ̀ kò lè ní ìsinmi. If
bàbá màmá tẹ́ ń gbọ́ mi ní àárọ̀ yìí. Jésù ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa wípé kí a má ṣe jẹ́ kí ọkàn wa dàrú nínú ipòkípò tí a bá wà. My own listener, the word of God is telling us that we should not allow our heart to be troubled in any situation we find ourselves. Ọkàn nínú ọkàn ni a ti mú ohun gbogbo jáde wá, gbogbo èrò tó fẹ́ ṣe, ohun tó fẹ́ ṣe láyé àti inú ọkàn èrò yẹn láti inú ọkàn ló ti máa jáde wá. Ṣùgbọ́n tí ọkàn yẹn bá ti lè dàrú, ohunkóhun tó wù kí bá lè dé tó lè mú ìpòrúurú ọkàn wá, tó lè mú kọ́kàn ó dàrú. Ohun gbogbo tó fẹ́ ṣe yẹn ọ̀pọ̀lọpọ̀ ló máa jẹ́ àṣìṣe nínú rẹ̀. Our mind, our thought is being processed right from our mind, and once this mind is being troubled, everything we want to do will be having one problem and the other. Ẹ jẹ́ á pe àkíyèsí wa sí àwọn ọkàn kan tó dàrú, ká dẹ̀ wo nǹkan tó ṣẹlẹ̀ sí wọn. Let our attention be drawn to some troubled mind and what's before them. Ọkàn Sọ́ọ̀lù dàrú, Sọ́ọ̀lù ọba Ísírẹ́lì, ọkàn rẹ̀ dàrú. Ó béèrè lọ́wọ́ Ọlọ́run, Ọlọ́run ò dá lóhùn. Ó wá gbogbo ọ̀nà, Ọlọ́run ò dá lóhùn. Sọ́ọ̀lù àwọn agbókú sọ̀rọ̀, àwọn alálùpàídà tó ti fi dà pa tẹ́lẹ̀, àwọn náà ló tún padà tọ̀ lọ láti béèrè ọ̀nà lọ́wọ́ wọn nígbà tí ọkàn rẹ̀ dàrú tí ò mọ ohun tí òun ó ṣe. King Saul's heart was troubled, and as a result of this, he inquired of God, no response. He went to the medium who he had destroyed before to seek help. Tí a bá wo inú Bíbélì wa, a ó rí ní ìwé Sáàmù kìíní orí kejìdínlọ́gbọ̀n ẹsẹ̀ keje. Sámúẹ́lì orí kejìdínlọ́gbọ̀n ẹsẹ̀ keje. We can see the passage, the text from the book of Samuel, 1 Samuel chapter 28, verse 7. Ọkàn Júdásì dàrú, ìpòrúurú ọkàn mú nígbà tó fi Jésù hàn tó ní báyìí náà ṣe fẹ́ ṣe olùgbàlà. Ọkàn rẹ̀ dàrú, ọkàn rẹ̀ ò sí mímọ́. Ó wo wájú, ó wẹ̀yìn, kò mọ ohun tóun ó ṣe. Owó tán kó fún, ó kó lọ síwájú àwọn àgbààgbà. Ó dá owó náà sílẹ̀, ó sì kúrò níbẹ̀, ó lọ pokùnso nítorí pé ọkàn rẹ̀ dàrú. Ohun tó lérò, nǹkan ló bá rí. Judas Iscariot man was troubled. The blood money he collected, he went ahead and threw it to the givers. And the only thing he could think of is to commit suicide. Ẹ̀yin bàbá màmá tẹ́ ń gbọ́ mi nílé àti níbi gbogbo, ẹ jẹ́ á wo Élì ẹnì kẹta nìyẹn. Another personality we want to consider is Ella. Ọkàn Élì dàrú nítorí àwọn ọmọ tó bí tán bẹ̀rẹ̀ sí ṣe ìṣekíṣe tán hùwàkíwà nílé Ọlọ́run. Ọkàn rẹ̀ dàrú nítorí wọn. Ní òpin ìrìn àjò yìí, Ogun náà fi ní hàn tó jẹ́ ọmọ Élì méjèèjì, wọ́n lọ sójú ogun, wọ́n lọ jagun. Wọ́n gba àpótí ẹ̀rí lọ mọ́ Ísírẹ́lì lọ́wọ́. Ogun náà fi ní hàn sì kú lójú ogun. Nígbà tí wọ́n dẹ̀ wá mú ìròyìn wá bá Élì nílé, nǹkan báyìí ló ṣẹlẹ̀, nǹkan báyìí ló ṣẹlẹ̀. Ọkàn rẹ̀ dàrú, kò ní ìfọ̀kànbalẹ̀ mọ́. Ibi tó jókòó lé báyìí ó ṣubú lulẹ̀, ó sì kú lẹ́sẹ̀kẹsẹ̀. Eli's sons, Ogun and Phinehas, they went to battlefront, and as a result of the warfare, the ark of God was taken away from them, and the two sons were being killed. The report got to Eli. The moment he received the report, he fell backward, and he died just because his mind was troubled. Ọkàn dídàrú kò mú èso rere jáde rárá. There is no good result of troubled mind. Tí ọkàn ènìyàn tó bá dàrú, ohunkóhun ló lè ṣẹlẹ̀. Ó lè máa lọ ní títì kó má tẹ̀ wo ibi tó ń wà. Nǹkan kan náírà kí mọ́tò gba àbí nǹkan kan ó ṣẹlẹ̀ sí. Tí ọkàn bá dàrú, kì í mú èso rere jáde fún ènìyàn. A mind is unconscious mind that can be accidentally being hit with anything because his mind has been absent, and as a result of this, there will not be good result from troubled mind.
ẹ jẹ́ ká tún wò àwọn tí ìdàrú ọkàn tí ò nípa lórí wọn rárá tán kàn pé kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ wọn ò jẹ́ kí ọkàn wọn ó dàrú nítorí tán mẹni tí wọ́n gbàgbọ́. Example of some people who do not allow their mind to be troubled just because they knew whom they believe. Ìkíní níbẹ̀ ni Dáníẹ́lì. Number one is Daniel. Tá a bá lọ wo ìwé Dáníẹ́lì yẹn orí 6 ẹsẹ̀ 10. If you read the book of Daniel chapter 6 orí 6 ẹsẹ̀ 10, ẹ rí níbẹ̀ níbi tí ọba Nebukadnezari ti sọ fún gbogbo ìlú wípé kí wọ́n wá máa forí balẹ̀ fún ère òrìṣà. Where the Nebuchadnezzar command people that they should come and bow to an image. Ṣùgbọ́n ní ti Dáníẹ́lì kò tìtorí ẹ̀ jẹ́ kí ọkàn ó dàrú rárá nítorí ó mọ ẹni tó ń gbà ẹ̀ ó mọ ẹni tó ń sìn. Daniel did not allow this report, this instruction of the king to trouble his mind. Why? Because he knew who he believed. Àkókò yìí gangan ni Dáníẹ́lì wá ń kúnlẹ̀ tó wá ń gbàdúrà sí Ọlọ́run ẹlẹ́dàá rẹ̀ ní gbogbo ìgbà. At this difficult time, we will see that Daniel continuously prayed to his God, his creator. Tí a bá wo nǹkan tó ṣẹlẹ̀ ní àyíká àti agbègbè wa pàápàá jùlọ lórí ọ̀rọ̀ COVID-19 tó gba gbogbo àgbáyé kan yìí. Looking around at what happened, what is happening around us, most especially this issue of COVID-19. A ó rí i wípé ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ ló wà nílé báyìí tí ò lè wá sílé ìsìn ṣùgbọ́n nínú ilé tí wọ́n wà yẹn wọn ò lè gbàdúrà mọ́ wọ́n ti rẹ̀wẹ̀sì. We will see that many believers they are told they were not opportune to come to worship center, to church to pray. And while they are still indoors, they find it difficult to pray to God. Ọ̀rọ̀ Ọlọ́run sọ ní àárọ̀ yìí fún gbogbo ọkàn tó ń gbọ́ mi wípé má ṣe jẹ́ kí ọkàn rẹ kí ó dàrú, Jésù ló sọ bẹ́ẹ̀. The word of God to our Lord Jesus Christ says, do not allow your mind to be Nínú ìṣẹ̀lẹ̀ kí ìṣẹ̀lẹ̀ tí ìbá ṣẹlẹ̀ láyé sí ọmọ ẹ̀dá má mà ṣe jẹ́ kí ọkàn rẹ kí ó dàrú. in whatever situation you may find yourself as human being. Do not allow your mind to be troubled. Ẹnì kejì tí mo fẹ́ pe àkíyèsí wa sí ni ọba Ẹ̀sìkáyà. Another character I want to draw attention to is King Hezekiah. Wòlíì wá sọ fún Ẹ̀sìkáyà pé wò ó nínú àìsàn tó wà yìí o kò sí ìgbà o lè yèbọn níbẹ̀ kíkú nìwọ yóò kú. The prophet of the Lord came to King Hezekiah and told him, this is the Lord says, you cannot succeed, you cannot be healed of this sickness, you will die. Ẹ̀sìkáyà mọ ẹni tí òun gbàgbọ́. King Hezekiah knew the person he believed. Níṣẹ́ ló yẹ kó máa gbéra sánlẹ̀ pé àìsàn yìí pàrọ̀ lóòótọ́ àìsàn yìí pàrọ̀ ṣùgbọ́n kò ṣe bẹ́ẹ̀ kò jẹ́ kí ọkàn kó dàrú. He's supposed to be troubling himself, but he do not allow his mind to be troubled. Ó wọnú àdúrà lọ ó ké pe Ọlọ́run ẹlẹ́dàá ọba àwọn ọba lè dá lóhùn àdúrà. He entered into prayer session. He called upon God the Creator and he answered him. Ọlọ́run tó ní kó palẹ̀ ẹnu rẹ̀ mọ́ pé yóò kú dandan òun náà ló tún rán ìwòlíì kan ṣoṣo náà sí pé padà lọ sọ fún Ẹ̀sìkáyà wípé kò ní kú mọ́ òun tún fi ọdún 15 fún ọdún rẹ̀ láyé. The same God that got him prepared that he would die, that same God still trained that service that you will not die as added 15 years to your life. Nínú ipò tó wà bàbá màmá nínú àìríjẹ àìnímú nínú ipò àìrọ́mọbí nínú ipò àìsàn tó wà ṣé o rò pé òpin ti dé ni òpin òde Jésù ní kí n sọ fún ẹ láàárọ̀ wípé má ṣe jẹ́ kí ọkàn rẹ kí ó dàrú. In that situation you find yourself, in that penury situation, in that sickness situation, do you think the hand has come? But Jesus Christ permission me to tell you this morning that you should not be troubled. Má ṣe jẹ́ kí ọkàn rẹ kí ó dàrú Do not allow ló ṣe ń your gbọ́rọ̀ mind to mi. be troubled as you are listening to this message. Ọkàn Dáfídì dàrú nígbà tó padà sílé tó rí pé ogun ti kó ìlú ń lọ. King David's mind was troubled when the enemy invaded his land. Gbogbo àwọn ọmọ ogun ẹ̀bẹ̀ sí gbéra sánlẹ̀ wọ́n ti kó ìyàwó káwọn ọmọ wọn ti kó dúkìá wọn lọ. All his warriors were being confused. They went tirelessly because their wives, their children, and their property had been taken away. Ṣùgbọ́n Dáfídì ò jẹ́ kí ọkàn òun kí ó dàrú nítorí pé ó mọ ẹni tí òun ti ó mọ ẹni tó ń gbàgbọ́. But David did not allow his mind to be troubled because he knew whom he believed. Ó
dìde ó ké pe Ọlọ́run rẹ̀. He rose up. He called upon his God. Ọlọ́run sì gbà á là. Ọlọ́run ní kó lépa, ó sì lépa, ó sì bá wọn, ó sì gba gbogbo dúkìá ẹ̀ padà. And God delivered him. He ordered him to pursue. And he recovered all. Bàbá màmá, kí ni ìpòrúurú ọkàn, kí ló ń dà ọ́ láàmú tó fi rẹ̀wẹ̀sì, tó tọkàn rẹ fi dàrú ní gbogbo ọ̀nà? Ṣé bùkátà ilé ni? Ṣé ọ̀nà àtijẹ àti mú ẹni? Ṣé ọ̀nà àtidékò ni? Ṣé àwọn ọmọ nítorí àwọn ọmọ ni? Má ṣe jẹ́ kí ọkàn rẹ kí ó dàrú ni Jésù sọ fún ọ ní àárọ̀ yìí. Father and mother, what caused this distraction, this trouble mind? Is it because you are contemplating on how to feed the family? Is it because of the sickness or because of your job? Jesus Christ is telling you this morning that you should not let your mind to be troubled. Ìdí tí ọkàn fi ń dàrú. Reason for troubled mind. Ẹ̀ṣẹ̀ ó mú kí ọkàn ó dàrú. Sins cause troubled mind. Nítorí Bíbélì sọ wípé ẹnikẹ́ni tó bá bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere. The Bible says whoever confesses his sin will not prosper. Àórí yẹn kà ní ìwé òwe orí kejìdínlọ́gbọ̀n ẹsẹ̀ kẹtàlá. Proverbs chapter 28 verse 13. Àìní ó mú kọ́kàn ó dàrú. Lack causes mind to be troubled. Nígbà téèyàn ò ní ohun tó fẹ́ ṣe tí ò lè rí ṣe máa ń lọ́kùn lòsì, ọkàn rẹ̀ á dàrú àpò rúru. When you are in need and you don't have the means, your mind will be troubled. Ó lè mú kó ṣìwàwó, ó lè mú kó ṣìṣe, ó lè mú kó ṣe ohunkóhun ṣe. One can misbehave. Ìbẹ̀rù ó mú kí ọkàn ó dàrú. Fear causes troubled mind. Yes. Owó tó ń gbà ní cooperative yẹn ọ̀pọ̀lọpọ̀ ló yáwó bẹ́ẹ̀ gbọ́dọ̀ ṣe ya báyìí ní COVID-19 dé àti sanwó padà ní cooperative ó dogun ó dọ̀tẹ̀ gbogbo ọjà tó yẹ kó lọ rà wọ́n gbẹ́sẹ̀ lé lóògùn fún wọn ò jẹ́ kí ọjà wá sí Nàìjíríà gbogbo bọ́dà náà ṣe ọkàn rẹ̀ dàrú ó pòrúurú ó dẹ̀ máa dá gbogbo owó yìí gbèsè ó máa dá padà ìdí nìyí tọ́pọ̀lọpọ̀ fi kókun tó tán fi ń para wọn má ṣe jẹ́ kí ọkàn rẹ̀ ó dàrú nínú ipòkípò tó o bá wà. Troubled mind. Some people, because of the loan they obtain from cooperative or bank, and immediately they got this loan, COVID-19 lockdown, orders of government settings, they could not transact their business, and I don't know that they will have to return this money, so they had trouble because of the fear of the loan. Má ṣe jẹ́ kí ọkàn rẹ̀ kí ó dàrú o nínú ọ̀nà kọ́nà tó bá wà má ṣe jẹ́ kí ọkàn rẹ̀ kí ó Do not dàrú. be troubled in any situation you find yourself. Kí ni àwọn ọ̀nà àbáyọ Way out. tí ọkàn tó bá dàrú? Way out for troubled mind. Gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà rẹ lónìí. Accept Jesus Christ as your Lord and Savior today. Ẹnikẹ́ni tó bá gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà Whoever accepted Jesus Christ as his Lord and Savior, yóò ní ìfọ̀kànbalẹ̀. such person will have a rest of mind. Ọkàn rẹ̀ yóò balẹ̀ ní gbogbo ọ̀nà lórí ohun gbogbo tó bá dáwọ́lé yóò máa He will ṣàṣeyọrí. have a peace of mind, and in anything, whatever he lays his hand upon, he will prosper. Ẹni ọ̀nà àbáyọ kejì. Number 2, way out. Bẹ̀rẹ̀ sí kọ orin ìyìn sí Ọlọ́run. Start singing praises to God. Tí ọkàn èèyàn bá bàjẹ́ tó dàrú tó bá bẹ̀rẹ̀ sí kọrin ìyìn sí Ọlọ́run wàá rí wípé gbogbo ìpòrúurú ọkàn yẹn gbogbo ẹ̀ pátápátá ló máa kúrò nínú ọkàn rẹ̀. Everyone is being troubled, and one can endeavor to sing praises unto God. One will see that the burden and the depression will leave him immediately. Má ṣe jẹ́ kí ọkàn rẹ̀ kó dàrú nínú gbogbo ipòkípò tó o bá wà nínú àìríjẹ àìrímu àbí nínú iṣẹ́ lórí àwọn ọmọ níbi gbogbo nínú ilé tó fẹ́ kọ́ yẹn mọ́tò tó fẹ́ rà yẹn ohun tó dáwọ́ léṣe yẹn tí ò tí ì yọrí sí ayọ̀ yẹn má má ṣe jẹ́ kí ọkàn rẹ̀ kó dàrú símí lé Jésù Kristi òun náà ni ó bá ọ ṣe. You will allow your mind to be troubled because of the house you want to build, the project, the incomplete, that project in your hand, because of the family situation, the children. Don't be disturbed. Rest on Jesus Christ. Trust him. He will surely give you success. Yes, mo sọ fún wa wípé kábẹ̀rẹ̀ sí kọ orin ọ̀rọ̀ Ọlọ́run kábẹ̀rẹ̀ sí kọ tábàwò Psalm 103
103 yẹn tá a bá wo Psalm 104 a ó rí níbẹ̀ bí tó bá ti ń yin Ọlọ́run sí bẹ́ẹ̀ náà lọ́lọ́run yóò fi máa yanjú ìṣòro rẹ̀ sí ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá kọ̀ láti yin Ọlọ́run ẹnikẹ́ni tó bá kọ̀ láti gbẹ́kẹ̀lé yóò jòkó òfò nítorí Bíbélì wípé ẹnikẹ́ni tó bá gbẹ́kẹ̀lé Olúwa kò ní jòkó òfò. Psalm 103, Psalm 104. Reading through this psalm, we will see that the more we praise God, the more solution we will have. Whoever trusts in God, that person will not be let down. Gbẹ́kẹ̀lé Ọlọ́run. Trust in God. Má ṣe jẹ́ kí ọkàn rẹ kó dàrú. Do not allow your mind to be troubled. Gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Accept Olùgbàlà. Jesus Christ as your Lord and Savior. Yóò sì dára fún And ọ. you shall be well with Him. Ẹ jẹ́ kí a gbàdúrà. Shall we pray? Ẹ jẹ́ kí pé Ọlọ́run á sọ fún Ọlọ́run alààyè. Our God, the living God. Olúwa Lord, gbogbo ohun tó jẹ́ ìfòrúru ọkàn mi. whatever is troubling my life, Gbogbo ohun tó ń da ọkàn mi láàmú tó ń da ọkàn mi rú. whatever troubles my mind, Olúwa mú kúrò lénìí. Lord, take it away. Mo gbẹ́kẹ̀ mi lé ọ Olúwa. I trust in you, Lord. Olúwa ràn mí lọ́wọ́. Help me. Ẹ gbóhùn sókè, ẹ gbàdúrà. Fún ọ̀rọ̀ iyebíye tí ẹ rán sí wa ní òwúrọ̀ yìí eléyìí tó pe àkíyèsí wa pé nínú ohun tí a bá ń là kọjá ká má ṣe jẹ́ kí ọkàn wa kí ó dàrú. Ọlọ́run a dúpẹ́ pé ọ̀rọ̀ yìí ti ṣe wá níre. Olúwa ó ṣé, Olúwa gba ọpẹ́ wa. A gbàdúrà fún orí ọ̀fẹ́ láti ké pe Jésù nínú ìlàkọjá wa, orí ọ̀fẹ́ láti gbẹ́kẹ̀lé Ọlọ́run nínú ìlàkọjá wa, orí ọ̀fẹ́ láti máa kọrin ìyìn, láti máa ka Bíbélì nínú ìlàkọjá wa. Lórúkọ Jésù Kristi, Olúwa yọ̀ǹda fún wa. Gbogbo ní forúkọ ńlá yìí. Àwọn bàbá wa tẹ́ ti lò fún wa lórúkọ Jésù, Olúwa gbé wọn wọ̀. Lákọ̀tún fún iṣẹ́ ìránṣẹ́ àkọ̀tún lórúkọ Jésù, Olúwa túbọ̀ gbé wọn wọ̀. Nígbà tí wọ́n bá ń jèrè ọ̀rọ̀ yìí lórúkọ Jésù, ọ̀rọ̀ ìmọ̀jì ó dá wa lẹ́nu. Àwa tí à ń gbọ́ nínú ilé nígbà tí àwa náà bá jèrè ọ̀rọ̀ yìí, àwọn náà ọ̀rọ̀ ìmọ̀jì ó dá wọn lẹ́nu. Agbẹ́gbẹ́ ti gbọ́ àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. A ó mú ìsìn òwúrọ̀ yìí wá sí ìdánudúró nígbà tá a ó kọrin 857 nínú ìwé orin ìrere wa 857. Àwọn tó gbẹ́kẹ̀lé Olúwa yóò borí ibi, yóò dàbí òkè Síónì. Gbẹ́kẹ̀lé onígbàgbọ́ bí ìjà náà tilẹ̀ pẹ́, ìwọ ni yóò sáà ṣẹ́gun, bàbá yóò jà fún ọ. Sáà gbẹ́kẹ̀lé bókùnkùn tilẹ̀ sú, sáà gbẹ́kẹ̀lé ilẹ̀ fẹ́rẹ̀ mọ́ná. Sabe
ní orúkọ Jésù ní agbára ẹ̀jẹ̀ Jésù àwọn ọrẹ wa nìyí Olúwa yà sí mímọ́ àpò tó ti jáde Olúwa bù sí àpò náà gbogbo ọkàn tó fi sílẹ̀ pátá a ò ní ṣaláì ní gbogbo ọkàn tó ń wojú rẹ̀ láti fi sílẹ̀ ṣùgbọ́n tí kò sí ní orúkọ Jésù Kristi ẹgbẹ́ ìbùkún Ọlọ́run ògo ni fún Kristi ọrẹ náà yà sí mímọ́ ó wúlò fún ògo rẹ̀ Jésù Kristi Olúwa wa. ìwé Àìsáyà orí karùnléní-ogójì ẹsẹ̀ kejìléní-ogún kọjú sí mi kí a sì gbà yín là gbogbo òpin ayé torí èmi lọ́lọ́run kò sí ẹlòmíràn. ìyá àlàáfíà Jésù Olúwa yóò máa bá gbogbo wa lọ láti ìsinsìnyí lọ àti títí láéláé. Hallelujah.